Fálẹ́yìmú ọmọ Lágoróyè ọmọ Ọlọ́wọ̀madẹ ọmọ ọlọ́ra gbogbo bàbá ká tó wọlé ètò ẹ̀ bá ṣàdúrà fáwọn èèyàn. Olúwa náà ọ̀rọ̀ bá ń gbàdúrà fún ọmọ rẹ ìgbẹ̀yìn ò ní dàbọ̀ bá Sọ́ọ̀lù ìgbẹ̀yìn ò ní dàbọ̀ bá Sólómọ́nì o ẹ máa fi gbàdúrà nígbà gbogbo pé ìgbẹ̀yìn mi ò ní dàbọ̀ bá Sọ́ọ̀lù ìgbẹ̀yìn mi ò ní dàbọ̀ bá Sólómọ́nì tí Ọlọ́run bínú sí Ọlọ́run ò ní bínú sí yín o àmín o. Bàbá ní ìgbà tí ètò ìdìbò 2023 ń bọ̀ ẹ sọ àwọn kankan nípa ètò òṣèlú pé ẹ̀rí Tinubu lórí àga àjókòó gẹ́gẹ́ bí ààrẹ ẹ̀dẹ̀sọ́gbà náà pé tó bá wọlé pé ẹ padà sínú iṣẹ́ àwọn bàbá ńlá yín ìyẹn sí ẹ̀bọ́n láwo ẹ̀wọ̀n tí àwọn ìwà ajá gbáyọ ní this pastor say for be herbalist why never be herbalist this man ní ṣe gbọ́dọ̀ bá ṣe wà nǹkan tó ti ń bèrè pé this man again you never go get your pọnfà bàbá abẹ́rẹ́ ìjọba làwọn padà. àdúrà wa gbà àmín. tọ́lọ́run bá ń ṣe eré èèyàn á ló ṣe ibi ọ̀nà ara lọ́lọ́run fi ń ṣe ìyanu ẹ̀. mo sọ lóòótọ́ kì í ṣe pé mi ṣe wòlíì tó ń sọ̀rọ̀ méjì tó lọ́pọ̀lọpọ̀ mi ló sọ pé Tinubu òde wọlé tó wọlé tán sọ pé àwọn sọ bẹ́ẹ̀ mọ́ èmi ò ń sọ̀rọ̀ kí n má sọ bẹ́ẹ̀ lóòótọ́ mo sọ torí pé mo ti bẹ Ọlọ́run pé kó jẹ́ kí Mèsáyà ẹ̀ jáde ní 2023 tí Ọlọ́run dẹ̀ sọ fún mi pé òun ti gbọ́ kí Nàìjíríà lè túbà kó lè túṣẹ́ ní 2025 kí ìyà má lè jẹ àwọn tó ń bọ̀ wọ̀nyí ìyà tó ń jẹ wá kí ìṣòro má lè bá kí Nàìjíríà má lè le kó má lè má worst Ọlọ́run ló ń gbọ́ ó dá mi lóhùn mo tún bèrè mo ṣe ń bèrè Ọlọ́run sọ fún mi nǹkan tó ń sọ mí ló repeat so nígbà tí Tinubu wá wọlé mo wá bèrè lóòótọ́ mo sọ pé mi turn up ẹni pé mi ṣe program kankan mọ́ bẹ́ẹ̀ Ọlọ́run wá pè mí pé kí n wò ẹni tí òun ní ó máa jókòó lórí ìjókòó yìí pé àwọn ẹlẹ́wọ̀n wọ́n ti set up fún bó bá jókòó ń bẹ̀ wọ́n á bàjọba ẹ̀jẹ̀ kò ní rí ìjọba ṣe ìdí tí òun ti fàyè sílẹ̀ nìyẹn pé ṣùgbọ́n ẹni tí wọ́n dìbò fún o pé orí ìdúró ló wà pé kí n wò ó pé kò sórí ìjókòó yẹn kí n máa wò jókòó tòun pé ìjọba yẹn ò ní dáa pé á worst ẹni pé mo sọ ń gbà yẹn pé á worst pé àkébòtò bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn á jìyà kí n máa wò ó pé àkókò tó bá fẹ́ jáde àdúrà ni wọ́n máa ṣe fún wọn ní ṣépè fún pé kò sẹ́ni tí ó bá jókòó tó máa wà ń bẹ ìpínlẹ̀ Nàìjíríà máa ṣe fún á dẹ̀ máa worst sílẹ̀ tó ti ń sìn lọ́rùn wá ń sọ fún mi pé bó bá ṣe wù lòun ṣe ayé òun kí mo sọ fún yìí Ọlọ́run wá tó wá sọ fún mi kí má bínú o pé ọ̀rọ̀ Tinubu tí mo sọ yìí pé kò ní wọlé yìí pé wọ́n máa jókòó kí mi kó pé àtẹjọ́ tí mo ti ń sọ pé president á wọlé tó wọlé pé eléyìí ló máa jẹ́ kókìkí mi kàn òkìkí mi kàn wọ́n jẹ́ kí n sinmi bó jẹ́ ọjà bó jẹ́ ẹlòmíì alọ́gbé ìyàtọ́lẹ̀ wá wẹ́n tó sọ báyìí oúnjẹ Ọlọ́run wá kíni wọn kí mo ṣiṣẹ́ lọ lóko bá wọn jẹ́ ń sinmi lóòrùn wọn jẹ́ ń sinmi bàbá wọn gbàdúrà fún wọn kíní kọ̀ọ̀kan ẹ ṣe o ẹ̀bùn máa dàrú ni o àwọn tí mo kí kíní kọ̀ọ̀kan o ó wá jẹ́ kó kìkì mi kàn Ọlọ́run wá kó kìkì mi ń bẹ̀ mo ní wàá ní máa wọlé òkìkí mi ò kàn gbogbo wọn pátá tí mo ti ń sọ àsọtẹ́lẹ̀ àtàkùn tí mo ń ṣe ó wá jẹ́ eléyìí tí wọ́n wá sọ pé kò wọlé tó wá wọlé ó wá gbó kìkì mi kàn ṣé Ọlọ́run ò ṣe yanu ẹlòmí àwọn kìsì alẹ́ ẹ wá wò bàbá yẹn bàbá tó ní Tinubu wọlé bàbá Fálẹ́mú ẹni ẹ wá wò ọjà náà ẹ wá wò òkìkí ó bá sì ṣe kéde ẹni tí ò mọ̀ mi tó wọ́n ṣe kéde ó túbọ̀ mọ̀ mi so Ọlọ́run mọ̀ bó ṣe ń ṣe nǹkan ẹ̀. Kò lè bí inú first prophet ti. Kò bí mi inú ké ẹ̀jẹ̀ sọ fún mo ti gbé àsọtẹ́lẹ̀ jáde nígbà táwa ń gbé àsọtẹ́lẹ̀ jáde Ọlábáyọ̀ Pàmẹ́tọ̀ Ayọ̀délé èmi wọn lówó ra pépà ń gbà yẹn bus stop ló ti lọ ń kà sẹ́lẹ̀ wa bus stop ẹni tó bá lówó lówó ra pépà ń gbà yẹn tí bẹ́ẹ̀ rẹ́kọ́ọ̀dù ń gbà yẹn Aláròyé gan tó ṣìpù ń bí gan bus stop náà ti máa kà sẹ́lẹ̀ kì í ṣe social media ló gbé wa
tó bá ń sọ̀rọ̀ Ọlábáyọ̀ Prophet Ayọ̀délé mi kì í ṣe èní làwa ti ń ṣe kí ni ẹni tó lówó ló mọ̀ wá ń gbà yẹn torí àwọn ló máa ra magazine àwọn ló máa ra paper so tó bá ń sọ̀rọ̀ Ọlábáyọ̀ ni o Ayọ̀délé ni o kì í ṣẹgbẹ́ gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn kì í ṣe ìlú ohun tí ń bọ̀ tó ti ń ṣe Prophet Ayọ̀délé kì í ṣe ó ti ń sọ̀rọ̀ káwọn àwọn Tibetan àwọn Adébáyọ̀ wọ̀nyí tó ṣe ẹ̀bẹ̀ sí ṣe kéde so àmọ́sẹ̀ tara wa tá à ń rè nígbà yẹn kì í ṣe social media ẹ̀ràn kan sá bàbá yẹn wá orúkọ wọ́n ti fi wá ṣe kókó òwò rèyìn níní táwọn àwọn lójú pa pépà táwọn ọmọ wa máa sọ pé ọba ìlú Ọ̀wọ̀ gan bí mo ṣe ń jáde ọba ìlú Ọ̀wọ̀ ò jáde bẹ́ẹ̀ pé kí wá fún wọn lówó tó bá ní àgbà àti àwọ̀ wá o wá fún wọn lówó ọba ìlú ẹ̀ gan kò popular bó ṣe popular yìí so bó ṣe rí nìyẹn o so kò jẹ́ sọ fún yín ẹni tó bá ń sin Ọlọ́run tó bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó wọn bá bà ẹ́ jẹ́ òkìkí ọ̀lẹ́ kan o mo ka magazine kan gbà kan mi àti TB Joshua ló jáde ńbẹ̀ kíní àwọn pépà Akin Global Excellence TB Joshua nígbà kan wọ́n gbà wọ́n jẹ́ òkìkí òun bẹ̀ sí ṣe kíní ló bẹ̀ sí ń kàn lera wọ́n bẹ̀ sí ṣe kíní ló bẹ̀ sí ń jáde so bó anything tó bá fẹ́ ṣe láyé tó wọn bá bà ẹ́ jẹ́ ò lè gòkè o